Kan tó ń pè ní Pastor Gabriel mi ti ẹ̀ mọ̀ ní pastor ni láti ìbẹ̀rẹ̀ láti dé wọn àmì ìmọ̀ ní Pastor Gabriel àbí kí ló pera ẹ ọ̀gá nínú oníjìbìtì tó ti tó ẹ láyé yìí mi ò tí ì rí mo ṣẹ̀ṣẹ̀ gbà bẹ́ẹ̀ ni wípé ọ̀gá ni ẹ nínú oníjìbìtì ọ̀nà tí Yorùbá ọ̀nà tí Nàìjíríà tí wọ́n fi ń lu jìbìtì yìí oh my God ṣe wá fẹ́ gbọ́ Nàìjíríà ní kọ́kọ́ ló lu jìbìtì o Nàìjíríà ní kọ́kọ́ ló lu jìbìtì kò síbi tẹ̀ṣẹ̀ ò sí ṣùgbọ́n nítorí àṣejù wa àṣejù ká máa para wa lára ká máa fi ìṣòro tí ẹ̀dá bá ní ká máa fi yẹn ká máa fi máa ṣe àtẹ̀gùn ògo tiwa òun ló fà á tí ọ̀rọ̀ wa fi ń rí bó ṣe rí ó fẹ́ jẹun yó nígbà tẹ́ bá lọ sásábẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ń gbàgbára lọ́wọ́ wọn tẹ́ ń béèrè ewé tẹ́ máa lò tẹ́ ń béèrè àfọ̀ṣẹ tẹ́ máa lò tẹ́ ń béèrè gbogbo nǹkan tẹ́ máa lò ẹ wá dénú ṣọ́ọ̀ṣì ẹ máa pe Jésù mo sọ mo ní business center lẹ́ṣí èmi ò bẹ́nikẹ́ni wí láti wọ́nà tó fẹ́ fi jẹun ṣùgbọ́n ẹ ṣeun tó dá nínú ayé àwọn èèyàn ẹ má fi ìṣòro tí ẹ dání ẹ má fi bà wọ́n láyé jẹ́ kẹ́yìn máa fi ṣọ̀rọ̀ èèyàn kan ń fowó ẹkúnra jẹ̀rín Gabriel níbi báyìí lẹ́nìí mi ò fẹ́ mọ ohun tí èèyàn kankan fẹ́ sọ fún mi wípé àṣírí Gabriel ò tí tú tí ẹ̀dá bá ń yọ́lẹ̀dà ohun abẹ́nú a máa yọ ṣe gbogbo àwa tá à ń sin Ọlọ́run gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ ká fi òmùgọ̀ ṣe lé ayé wa nígbà púpọ̀ Ọlọ́run gbàdúrà ìṣòro máa wáyé ọ̀nà tó máa gbà wáyé kò sẹ́dá kan tó mọ̀ ṣùgbọ́n tó bá dé tá a bá fi làákàyè ká má jẹ́ kí ìṣòro tá a ní kó máa gbé wa lọ bá àwọn ẹ̀dá kan tó máa tún fi ìṣòro yìí láti fi ṣàtẹ̀gùn ògo tí wọ́n fi ṣe àtẹ̀gùn ògo tiẹ̀ kó fi ṣe àtẹ̀gùn ògo tiẹ̀ kó lóun máa fi obìnrin yìí kó máa fi jẹun ó lọ lórí ọ̀rọ̀ Ìyá Ìbejì ó lọ ìbàjẹ́ wá di ẹ̀wù pátápátá ìbàjẹ́ yẹn dẹ̀wù ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi like fídíò yìí kẹ̀dẹ̀ lọ́ọ̀fẹ́ nítorí títóbi Elédùmarè nítorí wípé àwọn nǹkan kan wà tí a máa ń ṣe fúnra wa tá a bá ń takú wípé mi ò lè ṣe ìṣẹ̀ṣe mi ò lè súnmọ́ oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ló níbàjẹ́ àwọn lolóògùn ìgbàgbé ló ń ṣe púpọ̀ yín o ìgbàgbé ọ̀pọ̀ nínú pásítọ̀ tẹ́ ń lọ bá ẹ̀ ń fi ewé dí ewé ni nítorí wípé jáwéjágbò ni àwọn tẹ́ ń lọ bá tẹ́ rò pé wọ́n gbà yìí sílẹ̀ jáwéjá egbò ògidì ni wọ́n ògidì jáwéjágbò ni wọ́n sọ̀rọ̀ mi yé yín àwọn gangan jogbónójò ìpàdé ibì kan náà lórí kálukú ti ń ṣèpàdé wọn eléyìí tó pẹ̀rẹ̀ ń Gabriel nígbà tó kọ́kọ́ ti jáde gbàǹbá ìmọ̀ wò pé yes ó fẹ́ jẹun yó ta ló gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó ò dáadáa padà oore fún ó ti tán lẹ́yìn ẹ̀ omi tán lẹ́yìn ẹja ẹni omi ti tẹ̀yìn wọ́n gbé ẹ lẹ́nu ìdí nìyẹn gbogbo orí tútù orí gbígbẹ tó o ti fi ìṣòro ayé wọn tó o ti fi gbé wọn dè tó o ti fi lù wọ́n ní jìbìtì ó tàn bí ó tàn níjọ́ kìíní àná tá a sọ̀rọ̀ oore fìkan gbà kan sí àgàgà yìí tẹ́ máa lẹ́ ń ṣe NGO wèrè NGO àbòsí NGO olè yìí tẹ́ ń ṣe kiri Gabriel àṣírí ẹ̀ ti tú o níjọ́ náà lọ́hùn obìnrin tó ń pè ìyálájẹ́ courtroom nítorí ẹ̀yin ni spokesperson arákùnrin mo rò pé ẹ fẹ́ jáde sí kẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣòlò tó máa bá Gabriel èyí tó bọ̀ àánú ẹ̀ yìí mi ní sọ pé àwọn abiyamọ ayé sọ pé ò ní bọ́nú ẹ̀ nítorí mo mọ̀ wípé ó ti lọ rìn gba nǹkan kan bì kankan ó ti lọ tọwọ́ bọ̀ nǹkan kan wọ́n wé ẹ̀yin tẹ́ ẹ máa ń fi orúkọ Jésù tí ẹ fi ń ṣe iṣẹ́ ìbàjẹ́ báwo lẹ ṣe fẹ́ kọjú ayé yín rí ẹrú kan ló mú ní búgbẹrú nígbà táwọn èèyàn bá mọ̀rin ìjà tí wọ́n sọ pé ó dárúkọ àwọn ó ń porúkọ àwọn kí ni ká ṣe sọ ṣe bó ní Jésù ní Gabriel yìí ọmọ ìyá yín ni kò kúkú ṣe oníṣẹ̀ṣe kò dẹ̀ kí í ṣe àáfàá oníwòlíì ni pásítọ̀ lẹ pè é ṣùgbọ́n òun ló ní jìbìtì àgbà ńlá ayé gbogbo àwọn tó ní gbèníjà ni òun kó jọ àwọn yẹn lòun fi gbowó ọ̀rọ̀ Muyideen kò sí èébú táyé òkú Muyideen o mi ò rí ọ̀rọ̀ táyé ò sọ sí Muyideen níjọ́ náà mo ṣe fídíò kan ṣopéré lórí ọ̀rọ̀ Muyideen pé à ń wo Muyideen bí ẹni tó rí ẹ̀ yí alákọ̀ọ́kọ́ ìyá Muyideen ìyẹn náà ò ṣe yá dáadáa nítorí obìnrin pé ọmọ òun ò ṣe dáadáa tó bẹ́ẹ̀ ni àwọn òbí kan rí bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe mí ní òbí irú ẹ̀ má ṣe mí ní ìyàwó ẹ̀ ṣùgbọ́n ṣó da ó lẹ́tọ̀ọ́ ká fi ogbérí wálẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́jẹ́ ni Muyideen rin títì káàkiri ó mu gbó ń mu sìgá ó ń ta kíní ẹ̀ tó ń ta kiri títì ó ń ro fi jẹun ṣùgbọ́n wá sọ pé òun máa ṣẹ̀ sí àgbáyé àṣírí ẹ̀ máa tú àṣírí ẹ̀ ti tú o gbogbo ọmọ kọ́ la máa ń nà o tó bá ní ẹ̀dá kan wà tí ajáwé má fọwọ́ kan mọ́ mi sí àgbo fún
ọmọ tó ní ìgbéníjà spinal cord yìí ó jẹ́ kan nínú wọn. Ewé má fọwọ́ kan mọ́ mi òun ni Elédùmarè fi ń dóòlà ẹ̀mí ẹ̀. Ó wá gba owó jọ lọ́wọ́ èèyàn tó ní ìṣòro tó ní ìgbéníjà tí gbogbo ayé tara tí wọ́n dáwọ́ fún. Ó gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ wọ́n dá owó fún látùn wọ́n dá owó fún lósì. Ó gba owó náà ó yá owó náà. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn ilẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yìí o. Ẹ̀dẹ̀ ti gbọ́ níbi tó ti play tóun náà tó ti respond sí accusation tí wọ́n fún. Mo tún wá lè play ẹ o kẹ́lẹ̀ gbọ́ nítorí mo ní àwọn point tí mo fẹ́ mú dání bẹ̀ ṣọ́rọ̀ mi yé yín nítorí pé ìkà lọmọ ejò. Ṣùgbọ́n ohun tó ń yà mí lẹ́nu tó dẹ̀ ń dùn mí jù ni wípé alákọ̀ọ́kọ́ gram tí ọmọkùnrin yìí tí mo máa kọ́kọ́ rí, mo mọ̀ pé Folúkẹ́ Dáramọ́lá ọmọbìnrin onítíátà yẹn ó gbé ìyá àbèjì kí lorúkọ ìyá àbèjì ọmọ aráyé le ó gbé ìyá náà jáde ọ̀nà tí mo wò pé kí ló ṣe màmá yìí. Ṣùgbọ́n tí àgbà bá ń dé tí oríṣiríṣi ìgbèníjà bá ń wáyé ìṣòro dé nìyẹn. Ṣùgbọ́n ká dúpẹ́ pé Folúkẹ́ ò tọ́ pé àwọn jọ jẹ́ colleagues, ó rí wọn bí àgbà colleagues, ọ̀gá náà jẹ́ fún un, ó dẹ̀ dìde ó ṣèrànlọ́wọ́ lórí NGO ẹ̀. Bákan lẹ ṣe rìn títí tó fi dọ́wọ́ ìwọ Gabriel yìí. Mo mọ̀ wípé ọmọbìnrin náà mi ò fi gbogbo ara rí ọ̀rọ̀ NGO yẹn bó ṣe ń lọ mọ́. Kódà mi ò rí Folúkẹ́ Dáramọ́lá dáadáa lórí àwọn nǹkan tó máa ń ṣe bíi kó pín nǹkan kó máa ṣe, mi ò rí. Bẹ́ẹ̀ péjì ẹ̀ náà mi ò tún rí mọ́ ṣọ́rọ̀ mi yé. Mo dẹ̀ mọ̀ pé tí ò bá jẹ́ látàrí nǹkan tí wọ́n Gabriel yìí ṣe, ogun ló nìkan jù, orí ló ní ọjọ́ gbogbo lọ́wọ́. Tí ẹ̀dá bá ń ṣe nǹkan kó máa rántí àti sùn. Ẹ kì í rántí àti sùn, ẹ kì í rántí ọ̀la yín nítorí ń tẹ fẹ́ jẹ lẹ́ni tó máa tán. Owó tẹ nílé ní tí ò lè bá yín dọ̀la, owó tẹ nílé ní tí ẹ ò lè ṣàkáǹtì fún, tẹ́ ò tí ẹ lè sọ ní ayé tẹ́ ẹ bá dé ní ayé mi tẹ́ lọ pé báyìí lẹ ṣe rè. Pastor Gabriel, shame on you. Ẹni bí ni ẹ́, ìkà ni ẹ́. Níjọ́ kìíní àná bàbá Suebebe mo sọ̀rọ̀ díẹ̀ ń pa ẹ̀. Ẹni tó ti kú k'Olúwa kó foríjì, ìwà tó wọn oníkálukú ló ń wù nílé ayé nítorí pé a máa ń sọ fúnra wa pé ìdájọ́ wà lọ́wọ́ Ọlọ́run kò sí lọ́wọ́ èèyàn. Tọ́lọ́run bá máa ṣèdájọ́ mi kò ní ṣojú èèyàn, kò ní ṣojú ọmọlékéwú. Agreed, but tó bá mọ̀ lọ́kàn rẹ̀ ìwà tó bá wù ilé ayé yìí ni ìdájọ́ wà. Ìdájọ́ wà nílé ayé nítorí irú Gabriel yìí ó ti wọnú tiẹ̀ lọlẹ́rí yẹn. Ó ti wọ tiẹ̀ ní kó tó rìn ní ìvá òògùn ẹ kó tó lọ máa rìn ní ìwọ máa lọ kúnlẹ̀ síwájú àwọn abiyamọ pé kọ́ gbà ẹ̀ tó bá gbà ohun Ọlọ́run ni wọn ò wá ní rí ẹgbà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀sìn tó ṣe yìí ò ní bọ́ nínú ẹ̀sìn. Àlùbáríkà ọlá wípé èèyàn dùbúlẹ̀ ó ní spinal cord injury ọmọbìnrin ó dẹ̀ gba owó fún ó dẹ̀ gba owó yẹn lọ́wọ́ ẹ̀ díẹ̀. Gabriel ò ní bọ́ nínú tó wọnú ẹ̀ yìí, ayé ò ní ṣíjú àánú wo ẹ̀. Aṣọ àánú tó gbà lára ẹ̀ yẹn ò ní rí wọ padà mọ́ láyé pẹ̀lú àánú Ọlọ́run nítorí kò wù ọmọbìnrin yìí kó sùn sílẹ̀ bó ṣe sùn sílẹ̀ yìí, kò wù àwọn òbí ẹ̀ kó tẹ gbalaja tálẹ́ni tó wù kó máa tọrọ bárà fi ṣe ilé ayé ẹ̀ ṣebí ìlú tá à ń gbé ni àtayé ta wà òun ló dá sílẹ̀. Ìyá àbèjì ọmọ aráyé le, ẹ dáríjì mí o, gbogbo ayé ẹ dáríjì mí. Kódà èmi ò mọ̀ pé ìyá àbèjì ọmọ aráyé le ṣì wà láyé àfi bí mo ṣe rí fídíò yìí lánàá. Nígbà tí mo rí fídíò náà lánàá mo wá wò pé àbí previous one ló ní ni mo wá listen sí dáadáa mo wá rí pé current one ni pé màmá yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ tún jáde ni. Gabriel àbí kí náà porúkọ ẹ alàgbà Gabriel, Ọlọ́run ò lè fi àánú fún ẹ. Mi kì mo sọ pé ọ̀rọ̀ èpè èmi ò fẹ́ ṣùgbọ́n ó deserve èpè, kódà ó deserve kí àwọn obìnrin lórí àtàrí ọmọbìnrin tó nígbèníjà yìí ó yẹ káwọn obìnrin bọ́ra sí òkò dojú ogun kan ẹ̀kọ́ ṣépè fún ẹni ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nítorí ìkànnì ẹ tó o bá wá rí gbogbo nǹkan ṣe gbogbo orí tó ń dáwọ́ fún ẹ pátápátá ó ti betray wọn. Ọ̀dàlẹ̀ ò kí ń dalẹ̀, ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni àwọn àgbáwí o, ẹni bá dalẹ̀ máa balẹ̀ lọ ni nítorí pé ìkànnì ẹ ó ṣe ìkà ó dẹ̀ ti ń ṣèkà yẹn bọ̀ tipẹ́ òun lọ fi rọ́ kó àwọn èèyàn jọ láti bá pa wọ́n lẹ́kún lọ́jọ́ alẹ́ wọn. Ilé tó kọ́ fún bàbá Suebebe níjọ́ náà lọ́hùn táwọn ọmọ bàbá Suebebe tó ń béèrè fún ilẹ̀ yẹn báwo ló ṣe ṣe sí. Ilé tó kọ́ fún Muyideen wọ́n ní kó gbé ìwé ilẹ̀ fún ìwé ilẹ̀ tó lóò gbé fún. Mo mà tún rí ẹlẹ́nujọ́ mẹ́ta yìí tó lọ síbẹ̀ tó ní wọ́n ti lé pa òréyàn wọ́n náà wá jálé. Tó bá sọ̀rọ̀ Nàìjíríà kí ló dé tá à ń ṣera wa ní ìṣekúṣe, kí ló dé tá à ń ṣe báyìí.
nígbà púpọ̀ ẹ má jẹ́ kí ìwà ẹ̀sìn tá a gbé dání kó sọ wá di ògùngọ̀, kó sọ wá di akúrí, kó sọ wá di aláìní làákàyè. Tẹ bá ti rẹ́ni tó bá ti pe lórúkọ Jésù, ẹ ti nígbàgbọ́ nínú ẹ̀ débi wípé kò sí nǹkan tẹ fẹ́ wò lẹ́yìn ẹ̀ mọ́. Jésù tó pè yẹn, ṣé bí Jésù ṣe ṣe ìrìn àjò ayé tiẹ̀ ní, ṣé bí Jésù ṣe ṣe iṣẹ́ ìyìn rere tiẹ̀ rèé fún gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Jésù, tẹ gbà pé Jésù wà, ṣé bí Jésù ṣe ní kẹ́ ṣe ṣe nìyí. Ṣọ̀rọ̀ mi yé yín, ìyá àbejì ọmọ aráyé le ló padà tún jáde yìí. Pàápàá inú igbó tó lọ kó àwọn èèyàn sí, ó sọ wọ́n dẹranko, inú igbó lọ̀bọ ń gbé. Gabriel, ìkànnì ẹ níjọ́ kìíní àná, ẹ má bínú sí mi o, torí tí mi ò bá kí yín ẹ má bínú, because program àtàná ni mo ti fẹ́ ṣe, bó tún torí mo busy lẹ́yìn gan mo wà first pé bó ti lè kórí mo máa sọ tẹnu mi. Gabriel olóko èsè alátọ̀tọ̀, wọ́n ló tún gbé wọn lọ bá sùn, ó tún lo àwọn ọmọ ọlọ́mọ, ó ń lo ògo àwọn ọmọ ọlọ́mọ, ó tún wá lọ flesh to flesh. Tí ìbáṣepọ̀ oníhun tó ń lò lára wọn, ó ní máa bá wọn lọ flesh to flesh. You call yourself a man of God and a married man. Níjọ́ kìíní àná, Muyideen sọ pé òun rí ìwà àtìyàwó òun. Wọ́n bú Muyideen láláìmoore, wọ́n sọ Muyideen lẹ́ni tó yí lórí, wọ́n sọ Muyideen lẹ́ni tí ò ní làákàyè. Bí rọ́bà lọ lógún ọdún ni o, ìjọ kan ṣo báyìí òun ló tọ́ba, ó tán bí ò tán. Ṣàṣírí ẹ tú àbáṣírí ẹ ò tú. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin àgbáyé lẹ ti gbọ́ ọ́díò bó ṣe ń lọ bá wọn sùn lóòtẹ́ọ̀, ẹ ti gbọ́ ọ́díò gbogbo bó ṣe ń lọ bá wọn sùn, bó ṣe bá wọn sùn títí tómi ara ẹ gbẹ, ó bá wọn sùn títí ó lè produce, kò sómi ògì kankan lára ẹ. Wọ́n wá níyàwó ẹ, wọ́n lóyún tó níjọ́ kìíní àná, wọ́n lóyún tíyàwó ẹ níjọ́ kìíní àná, wọ́n ní fake ni, anírọ́ ni, a ní kò rí bẹ́ẹ̀. Muyideen ní sọ́njọ́ náà lọ́hùn, ó lóun máa ń rí ẹ pẹ̀lú ìyàwó òun. Wọ́n bú Muyideen, wọ́n gbá ká fi ya ṣẹ́rí. Ẹ má jẹ́ kí gbogbo wa máa sùn ká máa kọrí síbì kan náà. Táwọn èèyàn bá ṣe ohun tí ò dáa, ẹ jẹ́ ká máa fi hàn wọ́n pọ́n ṣe ohun tí ò dáa. Kò sẹ́ni tí èèyàn ò lè bá wí, kò sẹ́ni tí ò entitled sí bá wí. Gbogbo wa la need the correction lé ayé. Bá jẹ́ pé nígbà ọ̀rọ̀ Muyideen, ọ̀pọ̀ wa fojú wò ó, tá a kàn fi ṣe wípé sentiment la fi ọ̀rọ̀ Muyideen ṣe. Then ìyálájẹ́ courtroom, ìyálájẹ́ courtroom ó portray Muyideen bí bàtà wa sọ wípé Muyideen pààyàn, aláìmoore àgbáyé ni, but ó lè ní Gabriel náà. 419 gidi ni, oníjìbìtì gidi ni, ó ń forúkọ Jésù, ó ń fi orúkọ Jésù fi bá àwọn tó nígbèníjà ara, ó ń fi wọ́n jẹun. Ẹ wá ní kọ́lọ́run má ṣèdájọ́ fún, Ọlọ́run ò lè má ṣèdájọ́ fún. Agbọ́ ti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run, ìfẹ́ Olúwa, hi, thanks for watching. Agbọ́ ti gbogbo àwọn òjíṣẹ́, kò sẹ́ni tára ẹ mọ́, ẹ má ṣì mí gbọ́, kò sẹ́ni tára ẹ mọ́, ṣọ̀rọ̀ mi yé yín. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní òjíṣẹ́ Olúwa yìí, kí ló dé tẹ́ ń gba orúkọ ara yín jẹ́, tẹ́ ń pera yín ní òjíṣẹ́ Olúwa? Kí ló dé tẹ́ ń gba orúkọ ara yín jẹ́? Tó bá jẹ́ oníṣẹ̀ṣe kan ló ń ṣerú wà tẹ́yìn èèyàn yìí ń wù, ẹnu yín lọ̀rọ̀ máa pín sí. Kódà àáfẹ́ lè má lè rìn ní títì. Ààrẹ ọbabìnrin ìyá mi mo kí ẹ o, thanks for watching. Àáfẹ́ má lè rìn láàrin títì pé àwọn oníṣẹ̀ṣe ni, olè ni wọ́n, oníjìbìtì ni wọ́n. Pásítọ̀ Gabriel, alàgbà Gabriel olóko èsè, onídòmídó ẹ, o ti dó wọn títí àtọ̀ ẹ ti gbẹ. O tún lọ gbólóṣò, o tún sanwó, o tún dóbò láwìn, orí òbò tó dó máa jẹ ẹ́ níyà. A ní àwọn ọmọ kan wà, ewé má fọwọ́ kan mọ́ mi, òun la fi ṣẹ̀dá wọn. Bẹ́ẹ̀ ni, Olúsànyà ìyá mi, thanks for watching, Ọlárẹ̀wájú. Nítorí pé ọmọ tó lọ bá sùn yẹn, ó lóun ní ìṣòro, lòun ní wípé torí ẹ̀ òun wá owó tóun fẹ́ fi ṣe tọ́jú ara wọn. Ó máa gbé ó lọ bá sùn. Ọ́díò yẹn wà ń bí o, tẹ́ bá fẹ́ kí n play máa play o. Ó ló bá òun sùn. Ìyá mi akọ́ ọ̀sẹ̀ àná, ọlọ́sẹ̀ àgbọ̀sẹ̀ o, a máa mọ̀ ṣe o. Obì wa ò ní díjú o. Láṣẹ Elédùmarè, orógbó wa lájú àlàkedere, a máa mọ̀ ṣe, Yemọja bá wa ṣe o. Olóko àwà pẹ̀lú wa jẹ́ òní fi wá sílẹ̀ o. Mo dúpẹ́, mo mọ̀ lóore o. Ẹ ṣeun, mo dúpẹ́, ẹ ṣe ẹkúfẹ̀. Àjọlájọ ṣe pẹ́pẹ́pẹ́ o. Ẹ ṣeun ìyá mi. Ó ló bá òun láṣepọ̀. Ọmọ yẹn wá ń sìn ẹ́ lówó, wọ́n ń sìn ẹ́ lówó òbò. Ó dùnà kó bòbò ẹ̀ mọ́lẹ̀. Òbò gbọ́dọ̀ bò ẹ́ mọ́lẹ̀. Wọ́n ń sìn ẹ́ ní owó òbò.
òbò tó dó bómi ò tiẹ̀ jáde lára ẹ ìwọ ló ti dádógbẹ ó ti mú gbogbo omi tó wà lára ẹ ó ti dógbẹ nítorí pé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ṣe ń dó wọn ṣọ́ọ̀ṣì yín á máa kún bẹ́ẹ̀ bá ṣe ń dó wọn ẹ máa gbogbo ara wọn àwọn ológo dẹ̀ ti fẹ́ gbogbo ìdáríjọ́ gba obìnrin wọ́n ti ṣetán láti bá ẹ jà ìyẹn ni ṣìṣe ṣe bá ẹ ọmọ tó nígbèníjà ó wá bá ẹ pé nǹkan báyìí gbogbo owó tàgbà ńlá ayé first of all justice máa dìde lórí ọ̀rọ̀ ọmọ yìí justice gbọ́dọ̀ dìde lórí ọ̀rọ̀ ọmọ yìí because gbogbo owó tó gbà lọ́wọ́ ọmọ yẹn ó gbọ́dọ̀ dá padà and again èyí ló máa fi jófin bóyá lórí eléyìí ni àwọn tó kù ẹ náà máa fi jófin kẹ́ máa fi ìṣòro ayé ẹ̀dá kẹ́ máa fi dà wọ́n láàmú kẹ́ máa tún fi ìṣòro tiwọn kẹ́yìn máa fi ṣe àtẹ̀gùn ògo tiyín ẹ lè rògbò tiyín mi mọ nǹkan tó ṣẹlẹ̀ sí o. ìdààmú tó bá flag ẹ ṣe ẹ̀jẹ̀ fún mi ní love and like tẹ́ bá flag ẹ máa tuntun bẹ̀rẹ̀. Pastor Gabriel ìyálájẹ courtroom ẹpọn mo tẹsẹ̀ wọlé mo dẹ̀ tún rí sísítà mi kan sísítà Ṣeun. I know you're a nice person. I know you love to fight for the right people. You love to defend people. Nítorí pé jọ́ kìíní àná I saw a video. Mi ní sọ pé torí àjọ ọmọ ìyá a jẹ́ kí n má lè sòótọ́ fún ẹ. Mo rí ẹ níbi tó ti gbé mú ìdí ni pé ó tún ti ń lọ ta kinní kan ó ru kinní kan. Please ẹ jẹ́ ká máa ṣọ́ra láti máa judge àwọn èèyàn. Gabriel tí gbogbo yín ń gbèjà tó dàbẹ́ ní pé kẹ́ má dá sí mú ìdí lọ́rùn jọ́ kìíní àná kí ló ṣe fún yín lénìí ṣó bojú yín jẹ́ àbí òbojú yín jẹ́ ṣó lẹ́tọ̀ọ́ kan dáwó fẹ́ni tó nígbèníjà kí Gabriel lòun ya owó lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú because mo mọ̀ pé ti gbọ́ gbogbo nǹkan tó fúnra rẹ̀ sọ ní mo fẹ́ play ẹ̀ díẹ̀ fún yín kẹ́lẹ̀ àwọn èèyàn dáhùn ayé ẹ ti lọ already ayé ẹ ìjẹ́ imú ẹ jẹ́ bá mi love and like ẹ jọ̀ọ́ ìjẹ́ imú ẹ ti tán bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nítorí ọmọ tó wà lórí ẹkún tó wà lórí páwọn ẹbí ẹ̀ ń sunkún tí ìwọ wá ń lo influence yẹn tó rò pé o wá fi ń take advantage ẹ̀ kò lè dáa fún ìwọ náà àtọ́làtọ́ kò lè dáa fún ẹ rárá tó tọ́ oúnjẹ tó jẹ yẹn ò lè wọ ẹnu owó tó gbà yẹn gan o ò lè rí fi ṣe nǹkan kan o ò lè rí fi ṣe nǹkan kan mò ń bọ̀ ẹ má bínú sí mi o mò ń bọ̀ Àgbàlá Gabriel mo ti mọ̀ pé ti gbọ́ gbogbo fídíò yẹn gbogbo ọ́díò tó ṣe mo mọ̀ pé everybody ló ti listen sí but mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ pa ẹ̀ nítorí ó ń sọ ọ̀rọ̀ yẹn ó irritate àwọn èèyàn bó ṣe ń sọ pé ó gba owó kan lọ́wọ́ ẹ̀ ó gba iye kan lọ́wọ́ ẹ̀ now mò ń wá fídíò yẹn bí báyìí ni o pọ̀ mi tí rí o tẹ́ bá gba owó fún àwọn èèyàn lórí àwọn NGO tẹ́lẹ̀ ń ṣe àgàgà púpọ̀ nínú yín tẹ́ máa ń sọ pé ní church tẹ́ bá gba owó fún àwọn èèyàn ẹ wá kó sí wọn lórí because n tó ṣẹlẹ̀ nìyẹn ẹni tó ní ìgbèníjà tí wọ́n fẹ́ ṣe surgery fún tí wọ́n ti dá bí 8 million fún ó wá di ohun tó ní òun ló máa wá sọ fún ẹ nínú 30 million ó ti rí 8 million tẹ́ bá ti lọ kó 8 million yẹn sí hospital tó fẹ́ lò wọ́n lè kárí operation yẹn kàn máa retí 5 million tó kù because nínú 30 million 38 million ó ti ṣẹ́pẹ́rẹ́ right but instead yẹn oúnjẹ ló ní kó fowó sè ó ní kó fowó sóúnjẹ kó sóúnjẹ ta ló ti ẹ̀ràn iṣẹ́ gangan kó máa káwọn ẹbí ìyá ẹ̀ jọ ta lẹni tó rán ẹ níṣẹ́ gangan ìwọ́de la gbọ́ bó ṣe ṣe yìí láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ mo máa lọ wá gbogbo ẹ̀ jáde tí máa play ìjọ́ wo lo bẹ̀rẹ̀ oníṣọ́ọ̀ṣì nítorí olè ẹjẹ bá mi tẹ love and like wọ́n flash ẹ̀ ẹjọ́ á da fún yín torí tọlọ́run ẹ bá mi love and like nítorí olè nítorí pé o fẹ́ dìde bó bá ṣe dìde náà ló ṣe máa jábọ̀ o ti jábọ̀ pọ̀ bí ọmọ sàn báyìí ayé ti fẹ̀dí sí ẹ wọ́n ti wọṣọ òdìlé ẹ lórí so o lè má ṣìṣe látàrí ọmọ tó wà ní dùbúlẹ̀ yìí tí ò sí ìdìde mi ò lè sọ tó bá dọ̀la tọmọ yẹn bá dìde o lè ra àánú gbà ṣùgbọ́n pọ́mọ yẹn ṣì wà lórí ìdùbúlẹ̀ o dẹ̀ gba owó ẹ̀ o gbà ná tí o wá rí bí defend ẹ̀ Abẹ́jídé thanks for watching God bless you tí o rí owó yẹn kó sílẹ̀ o lè rúyè Gabriel ohun tó wá jọ mí lójú ni wípé nígbà tọ̀rọ̀ Muyideen àwọn kan jáde wọ́n ló gbà wọn lọ sí hotel ṣùgbọ́n kò sẹ́ni tó ní take notice wọn ò fi gbogbo ara bá wọn dá sí nítorí pé wọ́n wò pé ó ń bà jẹ́ ni wọ́n ṣe ni
that's how gullible tí gbogbo wa then pity party tá máa ń ṣe lórí àwọn èèyàn sympathy tí ó yẹ ká ní kò ń jẹ́ ká lè sòótọ́ ọ̀rọ̀ kò ń jẹ́ ká lè sọ pàtó nǹkan tó bá yẹ ká sọ fáwọn èèyàn tójú bá ń ṣe pin èmi rò pé ó yẹ ká yọ ojú yẹn ká yọ ìpín yẹn ká fi wọn ojú pé ó dọ̀tí o ṣùgbọ́n kò yé mi bí ọ̀rọ̀ wa ṣe rí ní Nàìjíríà tá a kì í lè sòótọ́ ọ̀rọ̀ ọmọ ẹni ẹlẹ́ẹ̀kejì nígbà tí mo rí inú igbó tó kó wọn lọ yẹn mo wò pé inú igbó leléyìí ó ti sọ àwọn èèyàn yìí di inú igbó lọ́bọ̀ ń gbé ẹ má gbàgbé Gabriel lòun ṣí ṣọ́ọ̀bù fún Muyideen ṣọ́ọ̀bù tó ṣí fún Muyideen sanjọ́ náà lọ ẹ jẹ́ bá mi lọ́ọ̀ fídíò ìkẹ́ láìkẹ́ ẹ bá mi share as well ẹjọ́ torí Ọlọ́run ó ní ibẹ̀ yẹn èèyàn ò kí ń rajà lọ́wọ́ òun àwọn tó wà níbẹ̀ àwọn náà máa wá ń rajà nígbà tó dẹ̀ yá ó ní kó má wá rajà lọ́wọ́ òun mọ́ the same thing happened sí ìyá àbèjì ọmọ aráyé le ó tiẹ̀ tún wá fi àwọn ìyá àbèjì ọmọ aráyé le yẹn ó tún ti wá fi wọ́n lẹ̀ ó wá fi gbogbo oko yẹn ó ti fi wọ́n lẹ̀ sínú oko pé ẹ máa báyé yín ṣe oko lọ ṣó rántí ọ̀rọ̀ àǹtí Rámọ́tà náà ìyẹn náà wà ń bẹ́ ó ti tẹ̀sẹ̀ òsì bẹnu Pastor Gabriel ó ti tẹ̀sẹ̀ òsì bẹnu ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ bú Muyideen ìjọ kìíní àná ṣó wá tó ń sì yá àbí òtún nítorí ìjọ náà àmọ́ bá ṣe fẹ́ dá sí lójú yín nítorí kẹ má máa bú wa àwa kan wà a máa ń sá fún ọ̀rọ̀ yín a máa ń sá fún èébú lóòótọ́ àmọ́ yìí pé wèrè náà fi ń wo wèrè lọ́rọ̀ social media ṣùgbọ́n gbogbo wa kọ́ la máa ń ní orí tàbí tá a ráyè pé kájọ máa ṣe ẹnu ká máa bé èébú ṣùgbọ́n tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Gabriel yìí wàláì tí èèyàn kan bá jáde tó bú mi pẹ́rẹ́ olúwa ti ṣílẹ̀kùn nìyẹn o àjọ búra wa débi tó lápẹ̀rẹ̀ nítorí ẹ̀ ń gbérọ́ lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ ń gbé kà lẹ́yìn ìyálájẹ́ courtroom níjọ́ tó mú Muyideen sẹ́nu báyìí pẹ̀lú ọkùnrin kan tọ́nà àwọn sẹ̀tì Muyideen ní ọ̀pù báyìí tọ́n rìkọ́dù ohun ẹ̀ tọ́n ọ̀dẹ̀ sọ fún pé àwọn rìkọ́dù tọ́nà àwọn interview ẹ̀ after tó lọ sílé àfà ìyálájẹ́ courtroom níbo lẹ fojú sí lórí ọ̀rọ̀ Gabriel báyìí lẹ́nu ṣé àfọwọ́sowọ́pọ̀ yín ni kí Gabriel máa ṣe nǹkan aburú but mo rí fídíò yìí kan tẹ bá Gabriel wí ọmọ tí ò lẹ́sẹ̀ lẹ ọmọ tí ẹsẹ̀ wọlé lẹ́kàn ṣáájú nítorí tó bá jẹ́ pé ẹ fi sentiment sí níjọ́ náà lọ́hùn kẹ́ máa gbèjà ẹ ní irú ohun tó padà tún ṣe kò ní ṣe tó bá jẹ́ ẹ̀sọ́ ó tọ̀rọ̀ fún ó máa kọ̀máǹdì wọn ó máa na Muyideen baálé ilé ara ẹ̀ ní tí Muyideen tí ò bá jù ẹ lọ díẹ̀ ló máa kù àti pẹ̀lú pàápàá ẹlẹ́ ń ṣe pásítọ̀ ẹlẹ́ ń ṣe òjíṣẹ́ Ọlọ́run àwọn ìyáláyà yín wọ́n á máa kúnlẹ̀ fún yín oṣù àdọ̀bálẹ̀ fún yín àjà àdọ̀bálẹ̀ fún yín ta ló gúnyán fún yín tó nítọ́bi òṣòro. ọ̀rọ̀ tó ti bábò míì jáde o lórí ọ̀rọ̀ arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ọ̀pọ̀lọpọ̀ àṣírí nìyá Onisese tú látàrí àwọn ìwà tí Àgbàlá Gabriel ń wù pàápàá jùlọ látàrí fọ́nrán tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ kejì lórí ọ̀rọ̀ Muyideen ẹ̀yin èèyàn àti pàápàá jùlọ látàrí àwọn fọ́nrán tó ń ṣàlàyé àwọn ìwà bí Àgbàlá Gabriel tó ṣe ń bá àwọn obìnrin bó ṣe ń bá wọn lájọṣepọ̀ pàápàá jùlọ àtọmọ tó bí síta kí wá ní Ìyá Onisese sọ nípa Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn súnmọ́ bí o ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní dì orere báyìí létí gbogbo yín ò mọ̀ gbọ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like tẹ́ ń comment pàápàá jùlọ tẹ́ tó ń tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè mọ̀ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fọ́nrán wa sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan bó ṣe ń lọ ní ọlọ́kan òjọ̀kan tọ́ kí wá ní Ìyá Onisese sọ nípa Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àṣírí rẹ̀ o ìyá sọ̀rọ̀ o wọ́n yànnàná ọ̀rọ̀ látàrí kódà bí Àgbàlá Gabriel ṣe ń fi ipò ń jẹ́ pásítọ̀ bó ṣe fi ń rẹ́ àwọn ọmọ nìkejì jẹ pàápàá jùlọ bó ṣe ń fi
ipò tó ní tó fi ń rẹ́ àwọn tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó fi ń rẹ́ wọn jẹ. ẹ̀yin èèyàn, gbogbo àlàyé yìí ni Ìyá Onisese ṣe látàrí ìrìn tí ò bójúmu tí ò yẹ kán máa bá lọ́wọ́ kìrìsìtẹ́nì tí Agbala Gabriel rìn. ẹ wo, ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu, ẹ má jẹ́ ń gbà ẹ́ lákòókò torí ọ̀rọ̀ tí Ìyá Onisese sọ ń bíbá ń tú wìnrìnwìnrìn ọ̀rọ̀. kódà ẹ wo, ẹ jẹ́ ká tó gbọ́rọ̀ tí Ìyá Onisese sọ látàrí ọ̀rọ̀ tó wà láàrin Mọ́rẹ́nikejì tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dáwó fún ipe kó lè rí ìwòsàn, tí Agbala Gabriel tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbogbo táyà mọ́tò, owó epo, owó oúnjẹ. ẹ jẹ́ ká gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ, pàápàá jùlọ lórí rògbòdìyàn tó tún ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára níbi ọ̀rọ̀ olóbìnrin dé látàrí ìgbésẹ̀ tí Agbala Gabriel ń gbé, àti ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ti jẹyọ àti ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ti jáde tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen. ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀ náà nìyá ṣàlàyé tẹ́yìn ànàná bì. ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀. fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Dr. Gabriel kan fi àwọn èèyàn yìí ṣírò pé tó bá jẹ́ ìyá ẹ tàbí kó jẹ́ ìyàwó ẹ ló dùbúlẹ̀ bí ọmọbìnrin yìí ṣe dùbúlẹ̀, káwọn èèyàn kan wá gbé, kan wá lọ fi gbowó, kan wá ná. o rántí pé lórí ọ̀rọ̀ Muyideen o fẹ́ fi oníjàlẹ̀ kó gbára pẹpẹ lójú, o fẹ́ fi ìjà yẹn o fẹ́ fi mọ́ Oríyọmí Hamzat tí ìbá ṣe pàlájì Oríyọmí ó fi ọgbọ́n orí àtọgbọ́n àgbà bá mẹ́kẹ́ yẹla thank you, ètò nìyẹn o, good morning my darling sister, mo kí yín o, tó fi ọgbọ́n àgbà ṣe, ó fi làákàyè ẹni tó kàwé tó wà intelligent, being an investigative journalist, ó fi gbé pé kì í ṣe wọ̀. You are a very wicked man, very very wicked. Now wọ́n ní fèkì lóyún síyàwó ẹni jọ kìíní àná, wọ́n ní èèyàn kan ló bá gbé ọmọ, wọ́n lé èèyàn kan ló lóyún tó bímọ. Ọlọ́run kò wọ, Ọlọ́run kò dá sí, ṣùgbọ́n má gbàgbé wípé nǹkan tẹ̀dá bá ṣe fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ó ń dúró dé níwájú ni, òfin pamọ́ ni. gbogbo nǹkan tó ṣe yìí ó réjọ débi tí ò sẹ́sùn lẹ́yìn ọ̀pẹ mọ́, débi tí àṣírí wá tú tó wá di gbangba ìyàwó fún ẹ báyìí, tó wá di gbangba ìyàwó fún ẹ báyìí, àṣírí wá tú ó di gbangba ìyàwó fún ẹ. Iwájú òṣèlú ẹ̀mí ṣe padà sí, àní kí ló ṣẹlẹ̀ lórí owó tó gbà fọmọ tó ní spinal cord, olè, olóbi lóko, olóko èsè, gbogbo àwọn ọmọ ọlọ́mọ ló ti fokó rúùtù ayé wọn, ó ti fi okó gba ògo ọ̀la wọn. Ó wá rò kó lè rúlà, ó lè rúlà nítorí pé ẹ̀dá kan kì í fowó ẹkún rajà ẹ̀rín, ẹnì kan fowó ẹkún rajà ẹ̀rín. Ṣùgbọ́n orúkọ Ọlọ́run tẹ máa ń pè, bẹ́ẹ̀ ṣe máa ń dárúkọ ní orúkọ Jésù, sùúrù Ọlọ́run ọba pọ̀, Ọlọ́run ní sùúrù, ìdí nìyẹn tí gbogbo yín fi mú jẹ. Ṣùgbọ́n jẹ́ kẹ́ mọ̀ pé òun Ọlọ́run bóun ṣe ní sùúrù tó, ìdájọ́ yín ẹ gbà láyé kẹ́ tó dọ́dọ̀ òun Ọlọ́run ọba, nítorí bóyá ìdájọ́ wà lọ́run gan kò sẹ́ni tó mọ̀. So tí dojúkọ bá ń dé báyìí kò sẹ́ni kankan tó lè bá yín sọ sí, kò sẹ́ni kankan tó lè bá yín dá sí. Ṣùgbọ́n justice máa dìde fún ọmọbìnrin tó ní spinal cord, justice gbọ́dọ̀ dìde fún, nítorí owó tó ná lórí ọ̀rọ̀ yìí. Ó mọye èèyàn tó ti fi ọ̀rọ̀ ilé ayé ẹ̀ kó bá. Ihun tó mú mi jáde gangan òun ni pé ó yà mí lẹ́nu nígbà tí mo rí fídíò ìyá àbèjì ọmọ aráyéle, then ọ̀rọ̀ Muyideen àgàgàgà, nítorí ẹ sọ Muyideen di ẹni tó jẹ́ pé ọpọlọ ẹ̀ kú pátápátá, kò mọ ohun tó ń ṣe. Ẹni tí ò bá wọ bàtà téèyàn wọ̀ kò lè mọ ibi tí ó ti ń nìyàn lára. Muyideen tó bá ọkùnrin yìí gbé ló mọ ohun tójú òun rí. Gèrègàn tó dáwọ́ fún Muyideen, ẹ má gbàgbé ní Gabriel set ìyàwó fún, ló lóun ṣe ìyàwó fún. Ìyàwó náà a máa padà rápọ̀ ìbọn ẹ̀, ìwọ lọmọ ìyàwó náà máa ṣiṣẹ́ fún. Ìyàwó náà ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí tó ń bu, tá a bá fàgbòfé egún ṣe bọ́ yín okun ẹ̀nu ni. Olóòfẹ́ ìyàwó fún, ìgbà tọ́kọ ẹ̀ ń lọ kó máa tẹ̀lé, ìwọ ló jókòó tì. Ilé tó lóòkọ́ fún, àmàrílẹ̀ olóògbéwé lé fún, ilé náà ló wà ń bẹ̀, ò jẹ́ kán gbé bẹ̀. Ìwọ tó ń ògùn burúkú tó ń ṣe, wàá rò pé ṣe bí ohun táyé bá rí, ọmọ táyé bá bí láyé ń pọ̀n, àwa mọ̀ pé ògùn ló ń lò. Dẹ̀ gbogbo àwọn ọmọ tó ń lọ́dó káàkiri yẹn, tó ń lọ́dó yẹn, ó ti ṣe òbòdó. Gbogbo ògo wọn tó lọ ń gbà tó fi ń kújọ, gbogbo oúnjẹ òṣì tó ń sè, gbogbo omi òṣì tó fi ń ṣe oúnjẹ fún wọn, tó fi ń fún wọn lóúnjẹ jẹ, kò lè wọ́ọ̀kì mọ́.
àṣírí ẹ̀ ti tú. Gabriel, àṣírí ẹ̀ ti tú. Lẹ́yìn tí justice dìde ọ̀rọ̀ yìí gan tó bá pé ìjọba Nàìjíríà fẹ́ take up lórí gbogbo NGO òṣì tó ló ṣe, ó yẹ kó padà rẹ́wọ̀n he ni, nítorí olè ní ẹ́, ìka ẹ̀dá dẹ̀ ní ẹ́. Gbogbo ẹ̀dá tó bá rí pẹ̀lú ẹgbẹ́ òun níṣòro pé ìṣòro yẹn lòun fẹ́ fi ṣàtẹ̀gùn ògo tòun, kò lè rógo yẹn lò. O ò lè rí ògo yẹn lò, kò sí bó ṣe fẹ́ ṣe é, o ò lè rí lò. Ṣùgbọ́n gbogbo àwọn sọ̀pọ́tà ẹ̀ tó ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ gbà náà ojú tì yín yègèdè yín. Àánú Muyideen ìṣe mí nítorí pé ẹ sọ Muyideen nìdí ní òrórúkọ táyé ò pé Muyideen àfibíṣólóore ni, kò mórè aláìmórè èèyàn. Ẹ ò mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀. Ìyálájẹ́ courtroom pàápàá Ojúròmí Àfisàlà, thanks for watching. Ìyálájẹ́ gan ẹ jókòó sórí tìlú Amẹ́ríkà ẹ ń ṣèdájọ́ ẹni tó wà Nàìjíríà, ẹjọ́ tọrọ fún yín lẹ́ ń gbọ́. Ẹ wálé ẹni kọ́ lọ investigate, irú investigation wo lẹ̀ ń ṣe? Ṣé ẹ máa bá wọn sùn níbẹ̀? Ṣé ẹ ń bá wọn délé? Tíjàtìjàtì rádaràda tó pèrè ọmọ 419, ọmọ 419 ó lè tó wá lóhun ṣe pásítọ̀ lọ́sàn gangan tó ń kó àwọn ẹni ẹlẹ́ni jọ. Níjọ́ tó kọ́kọ́ wá sí Abẹ́òkúta ń bí, Ọlọ́run ti ẹ̀yọ́ ẹ̀ tó padà wá sí Abẹ́òkúta mọ́, wọ́n máa lẹ̀ ẹ́ lóko pa ń bì ní. Tó wá mú bàbá kan lábẹ́ bíríìjì bí tó ń wẹ̀ fún èèyàn rẹ̀ la ṣe bí, a rò pé èèyàn rẹ̀ ni ẹ́, àṣọlẹ̀ ni ẹ́. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ́njọ́ ẹ̀mú ni ẹ̀ àwọn pásítọ̀ ìtú ti bẹ̀rẹ̀ kọ́ máa lọ fún àwọn ẹni ẹlẹ́ni kówó jọ o. Àṣé òun fi wọn kówó jọ ní lóòótọ́, ó lè rọ́rọ̀ yẹn lò wò mí dáadáa, ó lè rí lò pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run. Àlùbáríkà ọlá gbogbo ẹni tó ní ìṣòro, àwọn yẹn etí wọn ò tí ì là báyìí sìn, nítorí pé wọn ò lè wà ń bẹ̀ kán gbèjà ara wọn, wọn ò lè wà lọ́dà ẹ kán sọ̀rọ̀. Ohun tó wá yà mí lẹ́nu ni pé gbogbo àwọn tó tún kójọ yẹn, níbo ló tún ti rí àwọn yẹn? Àwọn tó gbọ́wọ́ dání, tó gbẹ́sẹ̀ dání, tó torí mẹ́sẹ̀, níbo ló tún ti rí wọn? Nítorí pé a gbọ́ wípé o ti kúrò níbi tó wà yẹn o, o ti kúrò níbi tó wà yẹn o. Báwo ló ṣe wá jẹ́, báwo ló ṣe jẹ́ gangan tó fi tún wá di ohun tó jẹ́ wípé nítorí kò yé ní gbogbo àwọn tó kójọ yẹn tó lọ́wọ́ ń dùn wọ́n tó ń pé ìjọba òun ni. Ẹ máa gbọ́, ẹ wá gbọ́ ohun tó sọ bí. Ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa because méjì láyé ẹ̀ ọ̀rẹ́. Ayé máa jẹ́ méjì fún ẹ, o ò lè má lọ tà tọ́rọ́ lè ní ẹ. Láti sọ nǹkan díẹ̀ mọ́ idiot. Àná travel mo ṣára mọ̀ kankan ó dà ògùn ní fóònù lókè ọ̀run tí nǹkan bá wọ́n ti rí bẹ́ẹ̀ bí 3 million bí 4 million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláì àwọn tó kù díẹ̀ tó rà máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàdùn fún wọn láti yẹn ní àwọn máa gbé àwọn àdáná inú ti ẹ̀bí mi. Tẹ bá gbọ́ kẹjọ mi. Ẹ̀yin kọ́lẹ̀ dáná fún adẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wọlé rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé Ọlọ́run bò àṣírí wa ṣé torí pé òwá ro nínú ó yarí lọ́jọ́ yẹn Christian àlàyé ń bọ̀ ó yarí gan ó nínú sọ wọn gbé àti yẹn wá bí ó ní kọjọ pé ẹ̀mí òun ṣe ni inú mi dùn kò ní wàá tí a bá rí àwọn tó mú orí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú Agbala láyé wọ́n ṣe wọ́n dáná yẹn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá a ṣe máa ń dáná yẹn it's 500,000 bá a ṣe máa ń dáná yẹn excuse me bá a ṣe máa ń dáná yẹn 500,000 a máa rí kò sí bọ́ọ̀sì olùmọ̀ àṣẹ gbogbo ẹ̀ olùmọ̀ àrí kò sí bọ́ọ̀sì ọ̀fẹ́ lọ gbáwọn yẹn ọ̀nà bí 100,000 I wasn't comfortable though ní òfẹ́ àti ní kápò láìpò máa ṣe and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí ṣáwárí yẹn tó ṣe yẹn owó tó fún àwọn tí màá gbé kan fi dáná Sunday tó fi rí pé yẹn òun ló tún wá tírì kàrí pé tẹ́yẹ̀ bá ṣe báyìí tẹ́mi ló dé tún gbé àti ilẹ̀ kan sí ẹni tó fi lè fún ẹ̀ lówó báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wá ti gbé o ti rí tó bá 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tó pọ̀ èrò pọ̀ ìtọ́jú pé àwọn náà nídìí lọ́wọ́ account ẹ̀ náà dẹ̀ dá sí was it my account kò ṣe pé wọ́n fi wá pọ̀ bọ̀ wọ́n fi sí account mi so ó yẹ ká ní kò máa lọ bẹ̀ ní tó ṣe. Ṣé mọ̀ pé ní tó gbọ́ tó sọ pé àkáǹtì ẹ̀ náà dá sí? Ṣé mọ̀ pé ìròdì àwò pé báwo ló ṣe wá jẹ́ pọ́n gbowó lọ́wọ́ ẹ̀? Gabriel wọ́n dáwó sàkáǹtì ẹ̀ bọ̀ tó ń gbà lọ́wọ́ ẹ̀. Ṣé o rántí pé gbogbo bó ṣe gbowó lọ́wọ́ ẹ̀ ló wà lórí statement of account ọmọ yẹn tó gbé síta fún ọkọ̀ àwọn single woman àbí kí náà ń pè yẹn? Ṣé o rí pé gbogbo ẹ̀ síta orúkọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ iye tó gbà wọ́n bẹ́ẹ̀ òpònú ní ẹni ó ti kú lórí ni ó lè ní ẹ̀nà ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀ ó yẹ kójú máa tì ẹ́ ẹrú kan yín dẹ̀ ló mú gbogbo ẹrú tababu ẹ̀ ń sà pẹ̀lú orúkọ tó jẹ́ àákọ́ àwọn tó ń ṣe dáadáa ní ìlú ẹ̀ mọ́ mọ́ bọ́ tó lè ní ẹ ẹnu ẹ̀ dùn gan o mọ bọ́n ṣe ń kú kọ̀rọ̀ o mọ bọ́n ṣe ń plan ọ̀rọ̀ o mọ bọ́n ṣe ń ṣe gbogbo nǹkan
but why èèyàn tó ní ìgbènijà tí wọ́n dá owó fún lọ́ndà ẹ̀ ó lóun fẹ́ ṣe oúnjẹ tó bá wá ó lóun fẹ́ ṣe oúnjẹ but owó tó ń dá fún yẹn even though 4 million out of 30 million tẹ́ bá fi deposit ẹ̀ sí hospital wọ́n sì máa mọ̀ pé yes ẹ̀mí business ẹ fẹ́ take care lóòótọ́ o ní o wà comfortable tó bá wà comfortable o ò ní jẹ́ kí owó yẹn jáde 800 o ò ní jẹ́ kó jáde rárá ẹ̀ ń sóúnjẹ 500 òun wá lóun fẹ́ sóúnjẹ yẹn wá jẹ́ 800 o ní owó mọ́tò tẹ́ máa fi gbé Pastor Gabriel o kì í ṣe pastor nù in the first place ọ̀gá àwọn 419 ni ẹ́ olè ni ẹ́ oníjìbìtì ni ẹ́. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ bẹ́yìn yọ o ọ̀rọ̀ dójú ẹ̀ lórí Agbala Gabriel látàrí fọ́nrán tẹ́yìn náà ti fojú ara yín rí pàápàá jùlọ bí Iya Onisese bẹ́ẹ̀ ṣe yànnà lọ́rọ̀ lórí ọ̀rọ̀ Agbala Gabriel ẹ wo bó lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí ojú wo lẹ fi wò ó lórí ọ̀rọ̀ tí Iya Onisese sọ yìí ní tẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ bá gbàgbé ibi tá a fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó ṣe ń lọ àmọ́ mú wa lọ́lọ́kan òjọ̀ kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa náà làmúṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé lẹ́ẹ̀mọ̀ rí lórí ìkànnì wa ń bì tẹ́yìn náà tẹ́sí mọ́ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ tọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní fòní àní fi bọ̀lá wa jẹ́ o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.